Ẹ káàárọ̀ gbogbo ilé o, ẹ káàárọ̀ gbogbo ilé. A ní ìròyìn pàtàkì kan tá fẹ́ kẹ́ rí. Ṣé rí mọ́tò tẹ́ wà ń bí ọkọ̀ tẹ́ ń rí yẹn, ọkọ̀ àwọn ní Dangote ni o. Dangote ni. Wọ́n fi ń kó àwọn onídàáradàáná àwọn bòròrò, wọ́n fi ń kó wọn káàkiri, kó wọn síbi tí wọ́n bá ti gbé lọ ṣe jàǹbá fún wa. Torí náà mo fẹ́ kí gbogbo ọmọ Kaaro Ojiire ẹ wo ètò yìí, kẹ́ bá a pín, kó tó àwọn èèyàn wa létí, kẹ́ pín kó lọ káàkiri, láti jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé àwọn arábí yìí wọ́n fi ọkọ̀ yẹn ṣe jàǹbá ni. Àwọn Dangote tẹ́ bá ti wọ́n tó sí ẹ tètè máa ṣọ́ àwọn tí wọ́n kó káàkiri, wọ́n fẹ́ kó wọn sí wa láàrin kan lè wá ṣe jàǹbá. Gbogbo ìgbèríko, gbogbo abúlé ni o, gbogbo àdúgbò, gbogbo wa ẹ jẹ́ ká sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbégbèsè lápapọ̀, gẹ́gẹ́ bí ọmọ Kaaro Ojiire ká dáàbò bo ara wa. Ẹ má retí ìdáàbò látàwọn ìjọba o, ẹ má retí látàwọn oníkàkí o, ẹ má retí látàwọn ọlọ́pàá o, ẹ̀yin fúnra yín ní kẹ́ pèsè dáàbò bo yín o. Tẹ́ bá tẹ̀lé àwọn ará bíi kẹ́ tètè tì wọ́n kúrò, kán má dúró dọ̀dọ̀ yín o, kẹ́ gbé wọn kúrò lọ́dọ̀ yín. Tẹ́ bá dẹ̀ ṣe kẹ́ ṣe àwọn ẹjẹ́ mọ̀ tẹ́ máa ṣe àfi gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti yé yín, torí ará bíi àwọn ìjọba wọn ń gbé wọ́n lẹ́yìn, wọ́n dẹ̀ fẹ́ kó gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni. Ó wá kù sáwà káwa pèsè ìdáàbò fúnra wa. Ara ti ṣe ètò yẹn, ẹ jẹ́ ká wo kíní, ẹ̀mí kan máa ṣe bẹ́ẹ̀ náà ni àkágbọ́ ẹ ṣeun. Wọ́n ní yọ̀ làwọn ń gbé bọ̀tí àmọ́ ọ̀rọ̀ náà pa arákùnrin ló ń sọ léèbò, máa túmọ̀ sí Yorùbá fún wa bá ṣe ń wò yìí. Ṣẹ́rí ilẹ̀ àwọn oní Ìgbò, àwọn ibẹ̀ náà ti gbé lọ ṣe kínní, so ní àdúgbò Port Harcourt kọ́ mi mọ̀, so ẹ jẹ́ ká máa wò lọ. And this is the kind of things we have. And they carry this tablet cover them. If not for the special efforts of the police, neighborhood, the civil defense, and us, we would not have captured this very moment. And we approached them, the driver said that they were carrying salt. I think this thing should be gone. Come down. Come down. No. If they come here, they will let them come back. Okay. Oh yeah. Closer now. Closer. One of your men. Not one, even two of them. Let them lead them. You know the funny thing is that I'm telling you, when they ask them what they are carrying, Jowo in front of them, but someone look at ṣẹ́rí pé Dangote lọ kọ sórí ọkọ̀ yẹn, ṣẹ́rí pé Dangote lọ kọ síbẹ̀. Tẹ́ bá ti rí ọ̀rọ̀ ọkọ̀ yẹn, tẹ́ bá ti wà nítòsí ẹ máa ṣọ́ra àwọn èèyàn lọ kúnnú ẹ̀. Ṣẹ́rí pé àwọn èèyàn lọ gbé jáde níbẹ̀ yẹn. Tẹ́ bá ti rí ẹ ṣọ́ra aládùúgbò yín o. Gbogbo ọmọ Kaaro Ojiire ní kíní ẹ jẹ́ kó lọ rí yíká kẹ́ fi tó gbogbo ọmọ Kaaro Ojiire létí ẹ ṣeun. Ṣẹ́rí so yẹn mọ́ ní ká fi tó wa létí, a máa pín, tẹ́ bá dẹ̀ ti rí ètò yẹn bá a pín, ó ṣe pàtàkì o, ó ṣe pàtàkì gan-an ni. Ṣẹ́rí ó ṣe pàtàkì. Àwọn ọlọ́pàá ò ní mú wọn, àwọn àmì ò ní mú wọn, ẹ má wulẹ̀ gbé wọn lọ pé ẹ̀ ń gbé wọn lọ lé ọlọ́pàá, torí àwọn máa fi wọ́n lẹ̀ ni. Tẹ́ bá ti rí wọn ládùúgbò yìí, tẹ́ bá ti gbókò ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ má tì wọ́n, ẹ wá ẹ mọ tá a máa ṣe tọ́lọ̀ mi ti ẹ mọ ẹgbẹ́ gbèsè tó yẹ kẹ́ gbé láàrin ara yín, àní fún gbogbo ẹnu sọ̀rọ̀, ẹgbẹ́ gbèsè tó yẹ kẹ́ gbé, ẹ ti mọ gbèsè yẹn, torí tẹ́ bá tú wọn lẹ̀ ń bí kan bẹ́ẹ̀ yẹn, wọ́n máa tún fi wọ́n lẹ̀ ní kán tún padà wá. So torí náà ẹ ṣe tó yẹ kẹ́ ṣe, àní fún gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ ti mọ tó yẹ kẹ́ ṣe. Gbogbo àdúgbò ó ti yé yín ibi tá à ń lọ, ẹ ti yé yín gbogbo ó ti yé wa tá à ń sọ, ṣó yé wa, ó ti yé wa, mo mọ̀ kó ti yé wa, ẹ jẹ́ ká ṣe ìgbésẹ̀ yẹn jọ. Torí náà ẹ jọ o, n máa fi bẹ̀yẹn hàn yín. Tẹ́ bá ti rí kíní yìí, tẹ́ bá ti rí àwọn ọkọ̀ tó bá ti ní kíní lẹ́yìn, tó bá ti ní orúkọ báyìí lẹ́yìn, tẹ́ bá ti rí ọkọ̀ tó bá ti Dangote, ọkọ̀ Dangote tó bá ti ládùúgbò yín, ẹ ṣọ́ra, àwọn èèyàn wà nú ẹ̀, wọ́n kó wọn síbẹ̀ ni,
ẹ jọ̀ọ́ o ìkéde ṣe pàtàkì torí ogun ti dé báyìí ẹ jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ yẹn lápapọ̀ wa bẹ́ẹ̀ bá ṣe ń rí ẹ bá a máa pín ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun n tí a máa ṣe ń sìn ni pé ká wá gbé ìgbésẹ̀ yẹn lápapọ̀ wa ẹ wò àròjù báyìí lọ tẹ́ bá ti ń rí ètò yìí ẹ jẹ́ bá a máa pín àṣìṣe wà lókè láti Odùduwà TV Radio àtúmọ̀rin bá sọ̀rọ̀ kò ní sí wa kò ní rẹ̀ wá o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo àdúgbò ẹ gbé ìgbésẹ̀ ẹ má retí ìdáàbòbò láti àwọn oníkakí àbáwọn ọlọ́pàá àwọn gbogbo àwọn àtọlọ́pàá àti oníkakí wọ́n ń dáàbòbò àwọn tí àwọn bòròrò tó ń gbógun tiwa ni torí náà ẹ jẹ́ ká kára wa gé bí àpé adáwà àwọn ọmọ Kaaro Ojiire ká pèsè ìdáàbòbò ara wa fúnra wa ní gbogbo àdúgbò wa ní àdúgbòlé ni o ní gbèríko ni o ní àdúgbò ní ìpínlẹ̀ ní gbogbo ilẹ̀ Kaaro Ojiire ẹ jẹ́ kí gbogbo wa ká sowọ́pọ̀ ká pèsè ìdáàbòbò ara wa ẹ má dúró dèèyàn kankan mọ́ o ká dẹ̀ wá ọ̀nà tá a máa fi pèsè àwọn nǹkan tá a máa fi ṣe ìdáàbòbò náà láàrin ara wa a ṣe ṣe láṣẹ Èdùmàrè adúpẹ́ mo kí yín o ẹ bá máa pé ètò yẹn ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.